àìlè ṣe déédé ọmọkùnrin àgbo rẹ̀ wà o ògùn rẹ̀ sì wà torí pé àìlè ṣe déédé ọkùnrin láàrin ìyàwó torí pé tíyàwó rẹ̀ bá wò ta tó gbádùn títa ju tilé lọ wàhálà ni ògùn rẹ̀ ń bẹ o ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ tí ò dángájíá tó láti ṣe bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn àdánwò ni. níwàá fún yín láǹfààní kan orí ọ̀fẹ́ kan ní í ṣe fún yín ó kéré púpọ̀ jù lérí ìdákọ́lẹ̀ kínkínní náà níra jùlẹ̀ ẹ ra gbìyànjú ẹ lówó à ń pe kinní kan ní ẹkù ẹ̀yin ẹ mú ẹkù bóyá àtọ̀rẹ́ sàn ni àbí nǹkan ọmọkùnrin rí o lé ní ẹ mú ẹkù ẹgbó ẹ wá ṣẹ́ tẹ́ ẹ bá ti ṣẹ́ níbi àjọ tẹ́ ẹ ṣẹ́ ẹ gbé mu bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbé mu bẹ́ẹ̀ tọ́ ọ bá gbé mu láàrin wákàtí 2 sí 3 sí 4 ìwọ kátìyàwó rẹ wo ó rí iṣẹ́ tí ó ṣe tọ́ ọ bá wá ní ìdákọ́lẹ̀ tí ìdákọ́lẹ̀ yìí wá le púpọ̀ jù gbìyànjú kó yọjú sí mi mo wà nílùú Ìlọrin lẹ́yẹ ń kọrin pé nọ́mbà yìí 08064496043 nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 08180087337 èyí tá a fi ń wọ nǹkan ọmọkùnrin sákàrí ọkùnrin ọṣẹ rẹ̀ ń bẹ ó fi wọ bóyá ó kéré ni jọjọ eré rẹ lọ àbí kó o débẹ̀ kó ti dá lẹ́yìn ọ̀ kóbìnrin ọmọ afọ ọ̀rọ̀ láyà kí nǹkan rẹ̀ ó ti máa dá lẹ́yìn ọ̀ àdánwò ńlá ni o kìí ṣe nǹkan tó bójúmu nínú ìgbésí ayé ọmọ ọkùnrin tí ẹ bá pe nọ́mbà mi kó síbi tí ẹ wù kẹ́ ẹ lè wà á gbé àwọn nǹkan wọ̀nyí á gbé ránṣẹ́ sí yín kódà tẹ délùú èbó gbogbo bí ẹ bá fẹ́ ká fi kinní yìí ká fi ránṣẹ́ sí yín torí àdánwò ni kinní yìí ti ń já ràìnràìn ó ti dànù lérú ìwọ tí kò jù báyìí lọ tíntín tó sì jẹ́ sàmárì ọkùnrin tó jẹ́ kátó ọkùnrin tó ga tí nǹkan rẹ̀ wá ṣe kínní ọwọ́ abọ́ra alẹ́ sóbìnrin obìnrin wa ní sí bó ṣe mọ náà ni gbogbo bó ṣe ṣe náà ọwọ́ ṣe yọ̀ ò ní ìtumọ̀ sóbìnrin àfi kó o kan obìnrin òun kó o kan dáadáa kóbìnrin mọ̀ pé iṣẹ́ ló ṣe obìnrin míì ti torí kóun gbanú ọkọ níta ó sì kọ ọkọ rẹ̀ lẹ̀ agbo rẹ̀ wà gbogbo tá a sì fi ń tọ́jú rẹ̀ ó dá mi lójú lọ́dọ̀ tọ́lọ́ ni fọ́nà ọ̀sẹ̀ tó fi wọ tí nǹkan rẹ̀ ó fi ṣe gbàm tí ó sì gùn dédé bọ́ọ̀ bá ti ń fẹ́ náà ni bíbá bọ́ọ̀ bá ti fi ń wọ náà ni ó fi máa gùn àánú Ọlọ́run ààbò Ọlọ́run yóò máa wà pẹ̀lú wa ẹ ṣeun mo.